Oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ló ń sọ nípa àbẹ̀wò òjijì tí àwọn gbajúgbajà èèyàn káàkiri Nàìjíríà tí wọ́n ń ṣe sí ààrẹ àná lórílẹ̀‐èdè yìí ajagun-fẹ̀yìntì Muhammadu Buhari ní ilé ẹ̀ tó wà ní ìlú Daura ní ìpínlẹ̀ Katsina, tí wọ́n sì ń sọ pé ìpàdé tí wọ́n ń ṣe nílé Buhari kì í ṣe ojú lásán àti pé ó gbọ́dọ̀ ní nǹkan tí ó wà lẹ́yìn àwọn ìpàdé òjijì náà. Bí ẹ kò bá gbàgbé, nínú ọ̀sẹ̀ tí a wà yìí ẹni Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ló ṣàbẹ̀wò sí Buhari ní ilé ẹ̀ ní ìlú Daura ní ìpínlẹ̀ Katsina. Bẹ́ẹ̀ ni kábíyèsí jẹ́ kó di mọ̀ pé òun kàn wá wo àlàáfíà Buhari ni àti wípé òun wá kí ikú ọjọ́ mẹ́ta, tó sì jẹ́ kó di mọ̀ wípé ìlera Buhari ó pé pérépéré àti pé níṣẹ́ ló dàbí ẹni pé ó ń kéré sí i, tó sì dàbí pé wọ́n dín 30 ọdún 30 years kúrò nínú ọjọ́ orí ẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé Ọọ̀ni kò sọ nǹkan tí òun àti Buhari tó jọ sọ. Níṣẹ́ ni àwọn èèyàn ńláńlá míì náà tún ṣàbẹ̀wò sí Buhari náà nínú ọ̀sẹ̀ tó kọjá kan náà tí Ọọ̀ni tó ṣàbẹ̀wò sí èèyàn pàtàkì tó tún ṣàbẹ̀wò sí Buhari. Ó ní mínísítà ọ̀rọ̀ ìdájọ́ lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ agbẹjọ́rò ìjọba Nàìjíríà, èèyàn Attorney General of the Federation, amòfin àgbà Abdulateef Ọlásùnkànmí Fágbèmí, Senior Advocate of Nigeria SAN, òun náà má ṣàbẹ̀wò sí Buhari. Bẹ́ẹ̀ ló kàn jẹ́ kó di mọ̀ pé òun kàn wá kí Buhari ni àti pé òun wá wo ìlera àti àlàáfíà ẹ̀. Nínú ọ̀sẹ̀ tó kọjá kan náà, ó ní àwọn mínísítà inú ìjọba Buhari lásìkò tó fi wà níjọba Nàìjíríà, ìyẹn ẹni tó jẹ́ mínísítà ètò ìdájọ́ àti agbẹjọ́rò ìjọba Buhari, ìyẹn amòfin àgbà Abubakar Malami, Senior Advocate of Nigeria SAN, ènìyàn náà ló máa tún ṣàbẹ̀wò sí Buhari ní ìlú Daura. Ọ̀pọ̀ àwọn èèyàn, pàápàá àwọn òǹwòye òṣèlú àti àwọn ọ̀jọ̀gbọ́n ní òṣèlú, tí wọ́n rí àwọn àbẹ̀wò tí wọ́n ń ṣe sí Buhari ní ilé ẹ̀ ní ìlú Daura ní ọ̀sẹ̀ tó kọjá yìí, ni wọ́n sọ pé nǹkan kan wà lẹ́yìn àwọn ìpàdé tó wáyé nílé Buhari náà. Wọ́n ní bí Ọọ̀ni bó ṣe ṣàbẹ̀wò sí Buhari, tí Lateef Fágbèmí náà tún ṣàbẹ̀wò tí Malami, tó jẹ́ pé àwọn èèyàn ò rí ń ta láti ìgbà tí ìjọba wọn ti kó gbá wọlé lọ́dún tó kọjá, ló jẹ́ pé ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n rí lọ́dọ̀ Buhari. Wọ́n ló ṣe é ṣe kó jẹ́ pé ìpàdé kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Nàìjíríà àti èyí tí ààrẹ Bọ́lá Tinubu tó náà mọ̀ sí ìní gbogbo wọn lọ ń ṣe ní ìlú Daura.